wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí ìsọjí yìí gbogbo ilé Mósè pátá àtàwọn tí ò tẹ́ ṣe ilé Mósè ẹlòmíì á rí kàn rí tí mo gbé lẹ̀ lórí afẹ́fẹ́ màámi ẹ fẹ́ ṣèsọjí mo sọ̀pọ̀tì yín gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ikú ọmọdé wọ̀ rẹ wà mí rẹ mo ní ikú ọmọdé wọ̀ yẹn iṣẹ́ yín ò ní dojúrú ìbànújẹ́ ò ní wọlé yín gbogbo ọmọ Séráfù lápapọ̀ mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ bá a bá rán mi ní tòótọ́ bó bá jẹ́ èmi ni mo ní adé mi ní tòótọ́ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo ohun tó ti bàjẹ́ nínú Séráfù Ọlọ́run kò tú sí gbogbo ibi tí ayé fọ́ wa ká sí Ọlọ́run kò mú wa padà bọ̀ síbò ibo láyé gbàgbé rẹ sí Ọlọ́run kò rántí ẹ̀ mẹ́ bí ọwọ́ yẹn sókè pariwo Olúwa àánú tó ṣòro gbàgbọ́ lẹ́yìn ìsọjí yìí Olúwa yọ̀ǹda rẹ̀ bí mo ti ń lọ lẹ́yìn àdúrà. àánú tó ṣòro gbàgbọ́ bí mo ti ń lọ yìí Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi lẹ́yìn ìsọjí yìí yọ̀ǹda rẹ̀ Jésù Kristi Olúwa wa. gbogbo ẹ̀yin tí ẹ ti ń ṣiṣẹ́ mo rí pé Jésù lẹ́ ń pè ẹ fi Kristi sí bàbá mi ní kí n kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ka tó lọ ẹ̀yin kan dẹ̀ wá ń bí wọ́n ti gbàmùrè lọ nídìí yín kò sámùrè ẹ̀yin ọkùnrin ẹ wá àmùrè rí Séráfù á máa dàmùrè àtọ̀dọ́ àtọmọdé ẹ máa dàmùrè sórí àmùrè dídè yẹn iṣẹ́ kan ló máa ń ṣe iṣẹ́ kan ló ń ṣe o mọ̀ rò bí gbogbo tó jẹ́ Séráfù ló ní iṣẹ́ kan làmùrè ẹ̀ ń ṣe máa dàmùrè múra dáadáa bí owó yẹn sókè lẹ́ẹ̀kejì alágbára wo ló ní ṣiṣẹ́ ọmọ kí n má jẹ́ wọ́n ní ẹ fi ilẹ̀ ẹjọ́ ṣiṣẹ́ ọmọ ṣùgbọ́n kò ní jẹ́ alágbára wo ni mi ò rí ti ẹ̀rọ tó rí tèmi rò Olúwa jẹ́ kéde kú àdúrà ó jẹ́ sọ̀rọ̀ alágbára wo ni mi ò rí ti ẹ̀rọ tó fi kó bá mi kú rè jó padà sí ibi rè jó padà sí ó jẹ́ sọ̀rọ̀ alágbára wo ló lè ṣiṣẹ́ ọmọ kí n má jẹ́ Olúwa má jẹ́ jẹ́ tiẹ̀ Jésù Kristi Olúwa wa gbàdúrà yìí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ kó gba àlàáfíà nínú álbọ̀mù mi kan mo kọ síbẹ̀ Olúwa ẹ bá wa dá sí orílẹ̀-èdè Nàìjíríà ó ń fẹ́ àtúnṣe ó ń bí àtúnṣe Olúwa pé ìkẹta tí mo fẹ́ sọ fún ẹ ìran ọ̀run mẹ́ta nígbà tí COVID-19 bẹ̀rẹ̀ ẹ̀kẹta yẹn rèé o tí COVID-19 bẹ̀rẹ̀ mo ní bàbá mi àti mọ eléyìí sí ó kàn sí etí mi ni ó ní ìjọba ọ̀run ló dé o ó ní bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dé títí ìjọba mi yóò fi dé ó tán ìwọ náà sáré wo 19 sáré fojú ẹ̀ wò ó mọ̀rú ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti 19 síbi ìjọba yẹn lóde àtìgbà yẹn lèmi ti máa ń ṣe bí ẹni tí ò ní ṣe mí mọ́ màá jẹun bí ẹni tí ò ní dọ̀la màá náwó bí ẹni tí ò ní lọ́la bí bàbá mi bá ti lọ yá mo lọ torí mi ò nílé láyé ilé mi wà ń bẹ̀ yẹn mi ò fẹ́ jẹ́ kó bọ́ mọ́ mi lọ́wọ́ gbàdúrà bí ọdún yìí ti ń parí lọ nínú àwọn tẹ́jẹ̀ wọn máa sàn àtẹ̀mí àtọmọ àtọkọ ìdílé wa ò gbọdọ̀ sí mi àdúrà. Ó yá àti ìlọ nìyẹn sáré gbà á. Bí ọdún yìí ti ń parí lọ, àtẹ̀mí àtọmọ àtọkọ wọn gbọdọ̀ fi ṣètùtù. Jésù Kristi Olúwa wa. Ó yẹ gbàdúrà ogun Boko Haram Olúwa bá wa ṣe. Bí oṣù tó rọ, wọ́n tún wà lé Mósè ẹ lè jẹ́rìí o. Ṣé 2 weeks àbí 3 weeks kọ́ ni mo rí? Mo lálàá mò ń túlá, mo ń jí mò ń padà síbẹ̀. Mo rí wípé wọ́n kó àwọn ọmọ skul wọ́n tì wọ́n mọ́bì kan. Tó bá fẹ́ jáde ìbọn náà fi ń jáde, mo ń sọ nílé Mósè. Ẹ gbàdúrà. Èmi gan, mo ń sá lọ kirikiri. Wọ́n bá ń gbé bọ́bọ̀. Mo bá pariwo, ìyá aládùúrà wà ń bí o. Ìyá aládùúrà wà ń bí o. Ó bá kí ọwọ́ ìmọ̀ ìbá sàlẹ̀ báyìí. Ó bá lọ báyìí.
bàwọ́ sí àwọn ọmọ lórí àwọn ọmọ púpọ̀ ń bẹ̀. àfìgbà tá a gbọ́ àná lẹ́nìkan ti rán mi létí yálé mọ́sẹ̀ ẹ máa sọ kí ni ẹ̀mí lọ́lọ́run ló sọ òun ló ní a máa gbàdúrà ni èmi mọ̀ pé ó máa ṣẹ torí ó mú mi wọ ojú ayé àlá tó bá ti ń rìpíìtì tó o dẹ̀ lámọ́jú ó fẹ́ ṣẹ ó yẹ gbàdúrà níbi tí àwọn ọmọ yẹn wà. ọba tún yọ Pétérù àti Sílà lọ́jọ́ yẹn kọ́lọ́run Mósè Orímọládé kọjá lọ́wọ́ gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ wọn àwọn ènìyàn tó wà ń bẹ̀ kọ́lọ́run kó tú wọn sílẹ̀ ogun Boko Haram kọ́lọ́run bá yọ sí àdúrà. ó jẹ́ gbàdúrà gbogbo àwọn ọmọ tó jí gbé Olúwa bá wọn tú sílẹ̀ Olúwa tú wọn sílẹ̀ Olúwa tú wọn sílẹ̀ bá wa tú wọn sílẹ̀ Olúwa tú wọn sílẹ̀ ogun ikú òjijì ogun àìròtẹ́lẹ̀ Olúwa bá wọn ṣẹ gbogbo ẹni tó wà náà àmọ́ tú wọn sílẹ̀ Nàìjíríà kó gba àlàáfíà Jésù Kristi Olúwa wa sọ pé mo ti ṣèsọjí Ìbàdàn má jẹ́ fẹlẹ́ ìṣàṣemọ́ bí mo ti ń lọlé jẹ́ pàdé re jẹ́ pàdé ayọ̀ oníṣẹ́ ayọ̀ kó jẹ́ fún mi ṣèyí láṣẹ ìṣàmọ́dún fún mi ó yá sọ́ di àdúrà. orúkọ Jésù ẹ̀rí mímọ́ Olúwa mo ti ṣe ìsọjí ti Ìbàdàn bí mo ti ń lọlé Ọlọ́run jẹ́ ìpàdé eré jẹ́ ìpàdé àánú jẹ́ ìpàdé ayọ̀. bí mo ti lọ máa bá mi lọ mo ṣèyí jẹ́ kí n ṣàmọ́dún gbogbo àwa tá a máa padà sí Èkó àbọ̀ Ọlọ́run kó dájú lórí wa ibikíbi tó ní kálukú ti wá kẹ́ ẹ délé láyọ̀ kẹ́ ẹ padà láyọ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi ní àgbègbè yìí kẹ́ ẹ wà ní àlàáfíà torí pé mo tẹ bí mo wọ́n ṣèṣọ́jí kẹ́ ẹ mọ̀ sí rere iṣẹ́ yín ò ní dojúrú àlàáfíà Ọlọ́run Mósè kó máa bá yín gbé Kristi Olúwa wa súré fún wa lónìí bàbá wa agbójí wa sókè sí ọ wá tó sí ìwọ tó súré bàbá wa jọ̀wọ́ súré fún wa àlìfà àfàtì omega àṣì ọkàn wọ́pọ̀ yẹsọ̀ lójúmọ́lẹ̀ máa jẹ́ kálọ̀ lóko. ẹ jẹ́ ìfẹ́lẹ́ ikú kan tó sórí ọ̀fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí afẹ́fẹ́ ayé yín kó gba àlàáfíà gbogbo tó pa ẹ́ lẹ́kùn yẹn ẹ̀ ní rí mọ́ gbogbo ẹ̀yin tẹ́ lè wá ní ìsọjí ayọ̀ tí gbogbo wa gbà ní ìsọjí kó bá yín náà ẹ̀ ní lórí àṣetì bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa bá tẹ́wọ́ fún orí ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi.